àmọ́ kókó tí mo fẹ́ sọ ni wípé ta ló wà nú ayé yìí tó dédé dìde láì bá ń ṣe nípasẹ̀ ẹnìkan. Ìyẹn ni pé òwe tí Yorùbá máa ń pa pé tá ò bá wọ ẹni bá là ọ̀la ò kì í yá bọ̀rọ̀bọ̀rọ̀. Ẹ jẹ́ kẹ́nìkan jáde kó lóun lòún dágbéra òun dìde. Ẹ má jẹ́ ká fi ibi ṣú àwọn tó ń ran àwọn èèyàn wa. Ẹ má jẹ́ ká fi ibi ṣú wọn o. Alàgbà Gabriel ó ń ṣe tiẹ̀ fún ọ̀run tiẹ̀ ni o. Ó ń ṣe tiẹ̀ fọlọ́run kò ṣe for anybody. Tó bá jẹ́ pé àwọn tó ń jáde yìí wọ́n bá wà òkè wọn ò ní jáde wá o kán ní ràn wọ́n lọ́wọ́ o. Tẹ́ bá wá fi ibi tẹ́ bá fi ṣú àwọn tí wọ́n ń ṣoore yẹn Ọlọ́run pàápàá lè béèrè níbi táwọn ti lérò. Anybody tó bá jáde tó ní ràn mí lọ́wọ́ ó àìdá ó nílò àánú kò nílò àánú ó kàn jáde ó ń parọ́ fún àwọn èèyàn òun nìyẹn Ọlọ́run nìyẹn. Iṣẹ́ tá ń ṣe tí jẹ́ pé kò sẹ́ni tó ràn wá lọ́wọ́ kò sí. Nígbà tí ilé tèmi jóná ilé tí mo rent ni o kì í ṣe ilé tí mi ìkọ́lé rí o tí mo rent tó jóná bí ẹgbẹ́ wa ṣe pọ̀ tó ẹyọ ẹnìkan ṣoṣo Ṣẹ́gun Ògúngbè ló fún mi ní 40,000 nígbà náà pé kí n fẹ́ raṣọ kí n máa wọ̀ torí gbogbo aṣọ gbogbo nǹkan tí mo ní ló ti jóná mọ́lé mo wà location náà pè mí pé lé mi ti jóná aṣọ tí mo wọ̀ kúrò nìkan ló kù lọ́rùn mi òun nìkan ṣe Ṣẹ́gun Ògúngbè nìkan ló wà ní ẹgbẹ́ wa àbí ta ló máa sọ pé òun ò gbọ́ pé lálẹ́ bí oṣù jóná ìgbà tó ń yìnbọn fún mi ní location oṣù mẹ́ta àtọ̀sẹ̀ mẹ́ta ni mo lò nulẹ̀ mi ò rí ẹgbẹ́ onítíátà kan wọlé wá kọ́ tiẹ̀ wá wò mí níbi pọ́n máa fún mi lówó tó bá jẹ́ nǹkan téèyàn máa gbàbẹ̀ kú wọ́n ti rí everybody bẹ́ẹ̀ ni pé wẹ̀ tó bá kú àtún pẹ̀lú mi ṣó wá da ẹgbẹ́ téèyàn ń ṣe tí ò sẹ́ni tó ń dìde tó ń ràn yàn lọ́wọ́ táwọn tó dẹ̀ lè ràn wá lọ́wọ́ tí wọ́n pọ̀ lóríṣiríṣiríṣiríṣi tó ò ṣe àwọn ènìyàn náà jáde wọn ò pọ́n òun lè wá dákẹ́kú jẹ́ kí n ké gbàǹjarè mi ò sọ̀rọ̀ àwọn tó ti wà òkè tí wọ́n tó ń jáde tó ní ràn wá lọ́wọ́ o ṣùgbọ́n àwọn tó nílò kínní irú èmi mo ti wà láti 79 ni mo ti wà ń diṣẹ́ yìí 79 ẹjọ́ ká sọ pé mo bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tí mo ti lò 44 years ní diṣẹ́ kan ó máa ní nǹkan tí wọ́n máa ṣe fún mi o wọ́n dẹ̀ lè yá mi lówó fi ṣe àwọn bóyá mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò ṣé tẹ́nìkan bá wá tó wò mí ṣoṣo ní sóní àbí irú Gabriel yẹn ó kàn déédéé pè mí ipe alẹ́ bí oṣù ẹ̀yìn ló kàn àfẹ́ràn yìí lọ́wọ́ ṣé kíní mi ò gbà ní nígbà tá yóò ṣe mí. Orúkọ tèmi Olóyè Timothy Agboola tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù ní orúkọ mi. Bàbá láìpẹ́ yìí ni à ń rí oríṣiríṣi lórí social media pàápàá láàrin àwọn àgbà òṣèré àwọn míì tí ayé tẹ̀ ti gbàgbé tí wọ́n rántí pé wọ́n ti ẹ̀ ń bẹ ìmí wà lórí akéte àìsàn ìmí wà lórí akéte àárẹ̀ tí àwòlé Àgbàlá Gabriel àtàwọn míì náà tí wọ́n lọ́wọ́ rọ̀ sí tí ẹni tí àwọn Yorùbá ti dòkú tó ń dá láàyè tí wọ́n lè rí ìdùnnú padà ṣùgbọ́n tí ọ̀kan náà àwọn èèyàn tún jáde pé kò yẹ kó pé wọ́n ń gba bára tó ń tọrọ owó yìí wọ́n fi ń bá àwọn olójú jẹ́ ni kí lẹ́rí sọ sísà. ṣe rí nínú àwọn tó ń sọ yẹn ẹni tí mo rí tó tiẹ̀ lè sanmọ ju arábìnrin kan tó lè sanmọ jù kì í ṣe onítíátà onítíátà yàtọ̀ ní fídíò àwọn yẹn ò jẹ ìyá tíátà tí ò bá dẹ̀ ní irú ẹni kì í mọ iye ẹni yẹ kó mọ ìyá tá à ń jẹ nídìí tíátà irú wa ilé ìfọwọ́sọ̀yà báwọ̀ ní tíátà rí tó jẹ́ ẹ̀jẹ̀ pé irú wọn lè gbéra wọn lóní tíátà nírú ibẹ̀ irú ẹ tó sọ pé àwọn èèyàn yẹn ń tọrọ bárà ṣẹ́sọ́dẹ́ akẹ́kù ni ọ̀pọ̀lọpọ̀ ti kú sórí àkéte àìsàn tó jẹ́ pé nípa ìpariwo jáde lè ní àìsàn yẹn fi wọ̀ wọ́n lára tó jẹ́ pé ẹlòmíì àìsàn ti wọ̀ lára tán kó tó kéde lọ́sẹ̀ tó máa dáwó fún tó wá apá owó òfẹ́ pamọ́ ọ̀rọ̀ ayé ó sàn ju gbangba ọ̀run lọ ẹlòmíì fi ṣe tó irú ọmọbìnrin tó sọ̀rọ̀ ó ní ojú ń ti àwọn ojú wo ló ń ti ó ní ọ́nì sí bára yín sọ̀rọ̀ ni ìsọkúsọ ìkọjá ìyá àwọn owó lára ẹ̀ ṣé parí olóńdó ni àwọn ara yín àbí alápinni làwọn ara yín ìjọ olóbẹ̀rẹ̀ tíátà tó ń pe àwọn yẹn ní àwọn ara wọn àwọn yẹn ń gọ̀kadà kiri àwọn tó ń pè é yìí ò pè é wọ́n ní àwọn ara yín kó wá lójú tiẹ̀ èèyàn mélòó ló ti ra mọ́tò fún ó tiẹ̀ bọ́ta ọmọbìnrin yẹn kó bọ́ta kó wá sọ iye ẹni tí òun ti pè sí location tó ti fún lówó gidi pé ó kéré tán o mo ti fẹ́ ní báyìí nínú àwọn tán jáde tán tọrọ owó yìí ó sọ pé ẹni báyìí òun ti san iye báyìí fún rí iye ìgbà báyìí tó dẹ̀ ti pè sí fíìmù ó wá wò sé owó yẹn ó tó kó yọra mọ́tò kí wọ́n tọ́jú ọmọ tó ti dàgbò
ẹnìkan nínú àwọn ọmọ wa náà ó ní mr láti pé kò yẹ kó sọ pé tí ò bá bí sọ pé ẹgbẹ́ tẹ́gbẹ́ kò sí fún un. ṣé èmi tó kì í ṣe ẹgbẹ́ tí wọ́n fi mí lẹ̀ wọ́n máa ra mọ́tò fún mi ká má pọ̀lé fún mi ká lọ máa ra fẹ́ni tí ò ṣẹgbẹ́. wọ́n ṣe ẹgbẹ́ ọ̀bẹ níye tí mò ń dá nínú ẹgbẹ́ ìgbà tí mò ń ṣe wẹ́ẹ̀dì fún mi ó jẹ́ ló ṣẹgbẹ́ fún mi ìgbà tí mo tún ṣe nínú ọdún yìí ó tún ní ẹgbẹ́ bá mi lọ wọ́n tún fún mi lẹ́ńfílò ẹni tó bá ń ṣẹgbẹ́ ló ń kéré ẹgbẹ́ ẹni tó bá ṣẹgbẹ́ ò lè kéré ẹgbẹ́ àwọn ọgbọ́n olóṣèlú yẹn ní gbọ́dọ̀ ti gbé àkàrà wọn èèyàn mélòó náà bẹ̀ tí ò ń sọmọ ẹgbẹ́ tó lọ ń pín àkàrà fún láti fún níbo la fi rí ẹni tó bá ṣẹgbẹ́ náà ló ń jèrè ẹgbẹ́ ẹni tí ò bá ṣẹgbẹ́ lóyún torí tí ò ṣẹgbẹ́ mi ò lè mú wọn àwa tá à ń ṣẹgbẹ́ àwa la mọ nǹkan tá a rí tá a fi ń ṣẹgbẹ́ ṣùgbọ́n kọ́kọ́ pé ẹni tí ò ṣẹgbẹ́ ni tó máa ṣe nǹkan fún kó pọ́sibù wọ́n ní fámìlì ìyàwó tó ti bàbá kan wá ẹ̀bùn lọ́pọ̀lọpọ̀ ẹbí wọn kọ́ mọ̀ wá sínú ẹgbẹ́ tí wọ́n bá ṣe. ó jẹ́ àwọn nǹkan tí mi fẹ́ sọ. bàbá ẹni tó sọ pé àwọn kò sínú ẹgbẹ́ yìí ṣé kìí ṣe pé látàrí bí ANTP ti ṣe wà báyìí tápà náà wà ṣé kìí ṣe pé báwọn ló fà á. kò ń ṣe bẹ́ẹ̀ àwọn tí ò ṣẹgbẹ́ yẹn ẹgbẹ́ tán bá ń lo mọ́ ọ̀nà máa lọ bá irú èmi báyìí táǹpà ni mo wà àwọn táǹpà náà kò sí fún mi nígbà tí wọ́n kọ́ fún wa ẹ̀sẹ̀ tó bá jẹ́ pé àìsàn ni kò jẹ́ kó ráyè wá sínú ẹgbẹ́ ó lè lọ sí ẹni ẹgbẹ́ láti béèrè fún ìrànlọ́wọ́ ẹgbẹ́ tí yóò rí ṣe tí yóò rí mọ́tò tí yóò rí lẹ́kọ̀ọ́ tó bá pariwo fáyé ṣé báwọn èèyàn náà máa ń sọ wọ́n bá wa pàdé nínú ọ̀kadà lórí ọ̀kadà nínú dáńfó wọ́n ní ó mà ṣe o wọ́n ní tó bá ìlú òyìnbó ni ẹ̀wọ̀n á ti ṣe báyìí fún wa wọ́n á ti fún wa nìkan tọ̀ nígbà àwọn ẹ̀bádẹ́ pè wá kẹ́mọ́ fún wa á béèrè àdààmú tó ní lọ́kàn bẹ́ẹ̀ ẹlòmíì ò mọ bó ṣe fẹ́ rí wa ìgbà táwọn ìtàn pariwo jáde náà torí wọ́n dẹ̀nà ọwọ́ there's nothing bad in that ẹ̀kẹ́ nìkan wá ní wọ́n tọrọ bára èèyàn mélòó ló ń ṣe ó fi máa tọrọ bára. bàbá tí a máa ń sọ nípa iṣẹ́ tíátà iṣẹ́ sinimá à ń ṣe fíìmù èmi lérò pé kò yẹ kí a fi ọ̀rọ̀ ẹgbẹ́ ṣe pé bí a fẹ́ rẹ nìkan lọ́wọ́ àbí eléyà àwọn eléyà kì í ṣara wa ni torí gbogbo yín lójú àwọn aráàlú oní tíátà náà ní ẹ̀yin lè mọ̀ pé eléyìí o tampa ni eléyìí o ANTP ni eléyìí o tigma ni kí lẹ́yìn rí sílẹ̀ sà. ẹsẹ̀ rí ẹsẹ̀ ní kò yẹ ká fi ṣe ó bẹ́tà ẹni bá ń wá ràn lọ́wọ́ síbi tí ò gbàgbó sí ó lè lọ fáwọn mọ́tò náà ní gáràjì ó lọ tọrọ owó lọ́wọ́ wọn tí wọ́n bá dá lóhùn kó pariwo wọn ta ó láwọn ẹgbẹ́ onímọ́tò ràn lọ́wọ́ kì í ṣe pé o wà nù tápà ó lọ máa tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ANTP àyàfi tó bá pa àrà wọn àpọ́lé wọn mọ́tò mi rò pé ta lè máa tó ẹgbẹ́ sí ìyẹn kádàrá ẹ̀kú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún pàtàkì nígbà nígbà ìgbò tí mo wà bí àmọye ìgbà fún mi mọ́tò rẹ̀ ti wà lọ́wọ́ mi ti tí ò bá ní orí ọ̀fun tó bá kàkókò pa olólùfẹ́ adẹ̀ pé wọ́n máa mọ ẹgbẹ́ lọ́rùn kì í ṣe iṣẹ́ ẹgbẹ́ kò ń ṣe charity organization wọ́n máa ní oyè lára àwọn tó jẹ́ ọ̀gá àpọ́nlé fún bàbá yẹn tó la máa fún àwọn ọmọ ẹgbẹ́ tí báwọn èèyàn ò ṣe lọ́pọlọ rè òun lè ra fọ́ọ̀mù fún èlò ní fọ́ọ̀mù gan òun fẹ́ rà fún ẹgbẹ́wó yẹn lórí account number ẹni yẹn kó lọ sẹ́ndì ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi ìtọ́run ẹgbẹ́. bàbá. àwa tá a mọ̀ra wa ẹwà tí mi gbé ní tíátà ní every first Wednesday of the month káàkiri Nàìjíríà kò sí tí bẹ́ẹ̀ dáàbí ń dáàbò ìrànlọ́wọ́ báwọn tó bá ọwọ́ pé ọmọ ẹgbẹ́ tó ń ṣàìsàn àbí nǹkan kan gbogbo la máa ń dá lóhùn
ṣùgbọ́n ká fi àwọn yẹn lẹ̀ ká láwọn tí ò bá wa ṣẹgbẹ́ la fẹ́ lọ orí ìgbà tí wọ́n bá máa kórè náà lèèyàn ti ń ṣẹgbẹ́ torí ẹ̀ ni. bàbá ní àsìkò yìí ǹjẹ́ tí ẹ lè sọ ohun tí ó fa sábàbí àwọn kan wà tí wọ́n wà lórí akété, àwọn kan wà tí wọ́n ti ẹ̀gbúrò ẹ̀ mọ́, kí ni ìpìlẹ̀ wàhálà yìí tó fi di pé tó bá lọ́jọ́ alẹ́ àbí tó bá di ìgbà kan á di pé bí àwọn òṣèré ṣáà pé ìgbà ojúmọ́ táwọn èèyàn ti mọ̀ látẹ́lẹ̀ á lè ká máa tọrọ owó fún agbábára fún, kí ló máa ń bí kíní, kí ló fà á? ṣé àìmówó pamọ́ síbì kan ni àbí kí ló lè ṣẹlẹ̀ àbí ṣe ẹ̀rọ ni ò tó jẹ láti ìpìlẹ̀ wá? ìkànnù wa ó ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ní kán jọ káwọn obìnrin kan dáríjì òun, ó lóun ti ti àwọn púpọ̀, ó lóun ti tẹ̀ mọ́, ó ní ìyàwó àtọmọ náà kan dáríjì òun torí àfọwọ́fà wà ní ọ̀rọ̀ púpọ̀ wa. Ó jẹ́ pé kò sẹ́ni tí ò ti fàájì, kò sẹ́ni tí ò gbádùn rí, bẹ́ẹ̀ púpọ̀ nu bá tọ́jú ilé, tá a bá tọ́jú ilé tó bá dọ́jọ́ wájú lọ́wọ́ àbùkù àwọn ọmọ tí olódó mo lè fi gbogbo ẹnu fún. Ó ti bọ́ta tó ní káwọn olóòfẹ́ wọn ọwọ́ kì í sóhun lórí ìbọ́ta tọrọ owó bẹ́ẹ̀ ń wo pé bàbá yà ti ń bọ̀ tipẹ́. Ìgbà tó ń dọ̀tọ̀ lágbàlá Gabriel bá polówó pé ẹ̀yin olólùfẹ́ ẹ̀ dìde tí bàbá ti bẹ̀ dìde láti olódó kọ́ ló tọ́jú. Bẹ́ẹ̀ nígbà tá a rá àwọn ọmọ ẹ̀, a rí ìfẹ́ láàrin àwọn ọmọ ẹ̀, a rí ìfẹ́ láàrin arọ́wọ́ pé wọ́n kọ́ àwọn ọmọ yẹn lára wọn. Ẹ wo àwọn ọmọ kéèké, wọ́n sọ ìbò púpọ̀ lẹ́tún please. So òyìnbó ayé olódò gbọ́, àwọn ọmọ yẹn gbọ́. Bẹ́ẹ̀ni. Ìgbà tí first one tún bọ́ ta, òun náà sọ ìbò, ẹ̀fọ́ inú àwọn èèyàn dùn. Èmi fi bá àwọn ọmọ mi ṣeré, mo ní àwọn ẹgbẹ́ mi náà jáde tọrọ owó tọrọ wọn. Òun náà fẹ́ ṣe ọmọ mi pariwo wọn níbi ìmá dojú àwọn ọmọ ti tọ́ àwọn ọmọ mi ò bá tọ́ mi. Èmi náà olúwẹ̀ ti pariwo àǹdẹ́ kọ́lọ̀ jẹ́ pé àwọn ọmọ bá dé àpò àwọn bẹ̀rẹ̀ ọjọ́ ti fún wọn. Nígbà bá tó kàn ti fún yàn, ìgbà yẹn náà máa rántí ẹ̀sẹ̀ kan ẹ̀sẹ̀ wọn bí ó ń fa ti ọ̀pọ̀lọpọ̀. So àfọwọ́fà ń fà á tẹ́lòmíì òru ọjọ́ alẹ́. Àwọn ìyá bá ń jẹ à ń jẹ torí ọmọ ni ọmọ investment ni àwọn ọmọ tó bá dọjọ́ iwájú àwọn ọmọ náà máa ṣe fún wa là máa bá a ní àwọn ọmọ òyìn tèmi nìyẹn. bàbá ẹ ti sọ nípa fámìlì pé téèyàn bá tọ́jú fámìlì bí ẹni tó ń tọ́jú ọjọ́ ọ̀la ẹni, ṣùgbọ́n iṣẹ́ yẹn ń kọ́ sà, ṣé ó tó jẹ, ó tó ṣiṣẹ́, ó tó mú pamọ́ dọ̀la fún yàn, ṣó tó? Ó tó, ṣùgbọ́n ṣe rí iṣẹ́ yẹn bí ọ̀làjú ṣe àwọn ọ̀dọ́ wà wọ́n wà lára ọdún bàjẹ́ alùpàtì wọ́n lo àwọn àgbà yẹn náà. Wọ́n bá ti lo àwọn àgbàkanìkà, wọ́n á tún máa gúrùmù àwọn ẹlòmíì, wọn à ní yàtá àwọn àgbẹ̀ mọ́. Ibi tó ti kọ́ bàjẹ́ níbi àwọn oníbíbí àwọn olùkọ́ àwọn ọkọ̀ ọ̀gbìn yẹn jẹ́ because sẹ́yìn gbọ́dọ̀ tá a ti ń rówó àtijọ́ stage là ń ṣe káàkiri táwọn ń rówó ìgbé mi báyìí máa ń ṣe stage. Ọ̀pọ̀lọpọ̀ láti di kọmíṣánná di mínísítà àwọn àlọ́lé stage káàkiri àti stage ní káàkiri stage wọlé. Wọ́n á tún lówó lórí fíìmù tẹ́ẹ̀rí tó tí a yà yìí ó tún ti bá nǹkan bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni àwọn ọmọ wa tí wọn kì í lo àwọn àgbà yẹn mọ́. Wọ́n bá ń lo àwọn àgbàlagbà yẹn, wọ́n á máa rówó, àwọn náà máa rówó. Iṣẹ́ tíátà ó tó jẹ. Wọ́n bá pè mí wọ́n pè mí bí ọ̀nà 3-4 láàrin ọ̀sẹ̀. Èyí tí bá gbọ́ ó tó sí ayé òkú. So fún wòlíì Àgbàlá Gabriel tí Ọlọ́run yàn gẹ́gẹ́ bí màláíkà tuntun tí ẹ̀ ń rí lò báyìí, kí lẹ fẹ́ sọ fún wòlíì yìí? ọ̀rọ̀ ó lẹ ní fún, níbo ni kó kíyèsí, níbo ni kó tẹ̀sán mọ́? In fact, Àgbàlá Gabriel
nígbà tí mo tún wá gbọ́ tó ti bẹ́ẹ̀ dé 30 years ni mo wá mọ̀ pé ọmọdé pátápátá áńgẹ́lì tí Ọlọ́run wọn ni àǹdẹ́ẹ̀dẹ̀ mi ti ń kúrò Àgbàlá Gabriel pẹ̀ ó ń ṣe kólé ló ń ṣe fún eléré nìkan kọ́ ló ń ṣe fún Ọlọ́run áńgẹ́lì ni ó ń ṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn mo ti ń kọ́lù ẹ̀ láti gbà tó ti sọ pé bàbá ti lábẹ́ pè lábẹ́ kúta owó tí àwọn ìgbà tó lọ àwọn ọgbó tí màmá ta fún ìwé kan pé ilé ọkọ òun kúrò bẹ́ẹ̀ wọ́n tún lè yẹn sí mọ́ lára tó ti ń ṣe gbogbo èèyàn tó tún mọ owó ọ̀fẹ́ yẹn lọ́gbà àwọn òṣèré tó ń gbé ọ̀pọ̀ ọba Ọlọ́run ọba ò ní jẹ́ kó jẹ̀bi àti láti náà àdàgbà tẹ́ ìrántẹ́ kò ní bàjẹ́ àwọn ayé ò ní ìrẹ́ tó bá ti ń ṣe náà àwọn ẹni bí kó wà jẹ́ pé wọ́n á fẹ́ máa lépa ẹ̀ ẹni bá lépa ẹ̀ wúwa rẹ̀ ló máa dàbí náà àtúnkọ̀ mọ́ ẹ̀jẹ̀ rẹ̀ wọ́. bàbá Ẹ̀rẹ̀kẹ́ tí wọ́n bá ní kí wọ́n tó ní méjì tí Àgbàlá Gabriel gbá Ẹ̀rẹ̀kẹ́ ló kù tó ń fẹ́ celebrate yìí ẹ̀yin olólùfẹ́ mi ó yá ẹwà ẹmọ kẹṣe nǹkan àràbàrà fún bàbá Ẹ̀rẹ̀kẹ́ ṣáàmù yẹn àgbà. àjọ máa là á ni àjọ máa là á kì í ṣe pé mo bá lọ tó bá gbé èdè náà wá pé àwọn olólùfẹ́ mi kan lọ́wọ́ pé ẹ bá ní ẹ̀fẹ́ fẹ́ fún Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù tẹ appreciate iṣẹ́ mi kì í ṣe láti jọ ẹ̀ wọ́n àgbà máa wẹ́pọ̀ bọ̀ pé kì í ṣe pé wọ́n lọ ọkọ̀ ìṣèlú mi ò mọ́tò nígbà jẹ́ pé mo sì ní onílé tí mo kọ́ fúnra mi mo níyàwó mo láwọn ọmọ tó ń ní àánú mi so bàbá ká tó máa fèyí ṣe lọ àwọn òṣèré tíátà pàápàá àwọn tó ń dùn fún lẹ́ni kí lẹ fẹ́ sọ fún wọn kí ọjọ́ ọ̀la má di à ń tọrọ bára à ń gba bára lórí ẹ̀rọ alátagbà àwọn tó ń dùn fún lónìí ni o. Gbogbo àwọn tó ń dùn fún lẹ́ni kan ti ara àwọn àgbààgbà yìí kọ́gbọ́n àbáwọn náà tó tọ́jú ẹbí tó bá dọ̀la tí nǹkan bá ṣe bí ẹni yẹ ẹgẹrẹ ẹbí náà tọ́jú wọn láì pàṣẹ àlọ́rọ̀ bí ayé wọ́n máa rántí ọjọ́ ọ̀la then investment iṣẹ́ ìṣe ti bàjẹ́ tó wọ́n máa invest sí àwọn bísínẹ́sì míì lórí èmi báyìí mi ò tó lórí tíátà nìkan fún tíátà dọ́là mo máa ń pè ní ṣeré mo lọ ń ṣe tíátà mo ń ti tẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ fún mi program rédíò ni mo túbọ̀ yìí ní Fàájì FM lọ́jọ́ ọjọ́ ti MC mo ń rówó ń bẹ̀ mi ò dúró lọ́rọ̀ ọ̀rọ̀ Nàìjíríà yìí kò gbà kéèyàn dúró lọ́rọ̀ ọmọ tẹ̀ ló wà mọ́tò yìí wọ́n lẹ́jà kò dúró lórí tẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ nìkan lágráìd ló fi gbé mi ó tún kó àwọn tó ìwà lídó tán ìsan kù báwọn kan mú fún iṣẹ́ mi mọ́ lásìkò tó ikú tí wà torí bí ọjọ́ kan. Jaye Kuti ọ̀rọ̀ tóun tiẹ̀ sọ yẹn ó bà mí lẹ́rù ó yà mí lẹ́nu pé ó lè sọ àwọn kan yẹn tóró ní wọ́n ní kó má sọ̀rọ̀ ẹ̀tọ́ ń jáde òun sọ̀rọ̀ ilé ayé kọjá gbogbo ẹ̀ Yọ̀mí pàtó ọmọ dáadáa mo tẹ̀ wọ́n ti pẹ́ ó ti kí afẹ́tọ̀ àwọn ọmọ ìgbà tí mò ń ṣàkíyèsí ẹ̀ òun ló mọ̀ wípé ń fọ́lò àti pàdé ní Fájì pọ̀tù Ìfọ̀rí ó bá wo fídíò ààrẹ ti gbá owó tán ní o ìgbà yẹn mo ti mọ̀ pé kí n ṣiṣẹ́ kájàfẹ́tọ̀ ọmọnìyàn so Jaye Kuti kó lọ rò dáadáa bóyá n tó sọ yẹn ó lè lẹ́nu ọ̀rọ̀ ó lè wá ra mọ́tò fún mi màá gbà nínú àwọn ọ̀pọ̀ tó ti pẹ́ kò tí lè sọ pé òun ò ti máa gbọ́rú wa láti ìgbà tóun ti wà ní kékeré kó ra mọ́tò kó wá gbé fún mi màá pariwo ẹ̀ káàkiri ìdàgbà ayé ìdè tó wá lè máa lẹ́nu pápá ọ̀tà lọ́la ti bá ń tọrọ mọ́tò á lè lẹ́nu pé bàbá kílẹ̀ tó wá kiri tẹ̀kùn tọ̀rọ̀ mọ́tò bẹ̀ẹ̀tẹ̀ tí ò yá ni láti tí ò lè yá ni lówó kò lè pè ọ́ lárugún o bẹ́ẹ̀ ni máa dà ẹ̀ tí ò yá mo ní kò lè pè ọ́ lárugún tí ò yá ni látọ̀ tó yá ni lówó
tó bá pinni lárúnkún ó di dandan kó bí ìjà. bàbá. Ikú tó bá dẹ̀ ń ojúgbọ́ ẹni. òwe ló ń pa á mọ́ ni. Ọ̀rọ̀ tó sọ tó ba àwọn ẹlẹgbẹ́ mi ni mo ṣe jáde fún. bàbá.